Ẹyẹ bí ọ̀kín ó ṣọ̀wọ́n nínú igbó. Mọ́pẹ́lọ́lá ó yàtọ̀ gidigbe. Mo rò gbogbo nǹkan tó ń ṣe fún mi lè kà tán. You are an angel that God sent to my life. Ó ṣe gan ni o, mo dúpẹ́ lọ́wọ́ ẹ̀ gan gidi gan ni. Èyí tó ṣe yìí kò ní jẹ́ àṣemọ̀. Ìgbà ọdún kan ni. Wàá ṣe 80, wàá ṣe 100, wàá ṣe 120. And it shall be well with you and your household. God bless you. Happy birthday once again. Mo bó nire jó, mo bó nire yọ o, èmi náà ń fẹ́ ẹrú ẹ̀. Mo bó nire jó, mo bó nire jó, mo bó nire yọ, èmi náà ń fẹ́ ẹrú ẹ̀. Mo bó nire jó. Ire lónìí o, orí rẹ̀ àfiré. Mrs. Mọ́pẹ́lọ́lá Àdùnní Adé, gbọ́ dídùn ẹnu tèmi lọ, ó máa kó ayẹyẹ. Ó ti wá gàkàsọ ogójì láyé o. Happy birthday, we're wishing you long life and prosperity rẹpẹtẹ. Ibi every 27th of October. Gbólóhùn lọ́jọ́ bíi ti Mrs. Mọ́pẹ́lọ́lá Àdùnní Adé. Onínúure, oníwà àárẹ̀, lágbára lọ́wọ́ Ọlọ́run ọba mi ò wá ní mórí sánkú máa lójú. Kó gbó bí olúgbógbó ti igbó, kó gbó bí olúgbógbó ti gbó, kó wá gbó bí àgbà kan tó ń bọ́ mewu sóńdè ọ̀run. Ọ̀mẹ́wu yọ títí mo lòdò kínní, òkìní yọ títí mo lòdìrú ẹ̀sìn. Àṣẹ́wúléwú ń tewú, àdàgbà rọ́gùn ní tẹ́jìnrín. Lọ́tún là á bá tuntun ojú ọjọ́ téńté ìlà abẹ́wé àjílé kéde o. Mo ní kọ́ ọmọ fi gbá kan léjọ rìn lọ ju tọba eléwì odò lọ o. Mrs. Mariam Olúwakẹ́mi Àṣàkẹ́ o lóní àmọ́ ké tàntàn kì í ó sọ wípé ó ní lágbára lọ́wọ́ Ọlọ́run ọba mi ò ní sánkú máa lójú. Ó ní bó ṣe lè wù kó pẹ́ láyé tó Àdùnní Adé. Ó ní wa ò ní mọ̀ sáré ọmọ lágbára lọ́wọ́ Ọlọ́run ọba mi. Ó ga kàṣọ èyí náà o. Happy 40th birthday, hooray! Happy birthday to you o. Mrs. Mọ́pẹ́lọ́lá Àdùnní Adé. Ó ṣọdún èyí náà o. Aya Mr. Ọlábìyí ọ̀la ní ìtẹ̀mí gangan. Ìyá Mọ́yọ̀ sọ̀rẹ̀ ń lè mí kí lọ́wọ́lọ́wọ́. Ìyá Mọ́yọ̀ sọ̀rẹ̀ Olúwakẹ́mi. Ìyá Mọ́rọ́lákẹ́, ìyá Mọ́bọ́lájí ìtẹ̀mí. Lágbára lọ́wọ́ Ọlọ́run ọba mi ò ní sánkú máa lójú. Mrs. Mariam Olúwakẹ́mi Àṣàkẹ́ ń pariwo. Ó wá ní kémi ọmọ kì í lọ sílé bàbá tó bí ọlọ́mọ. Happy birthday to you o. Mrs. Mọ́pẹ́lọ́lá Àdùnní Adé. Ṣé kémi ọmọ lọ sí abẹ́ òun ní nílé àwọn bàbá tó bí ọlọ́mọ. Ibi wọn lọmọ Ìpẹ̀tù Ìjẹ̀ṣà. Ọmọ Ìjẹ̀ṣà òṣèré onílẹ̀ Òwòbí. Ọmọ ẹlẹ́ni àtẹ̀ká, ọmọ ẹlẹ́ni ẹ̀wẹ́lẹ́. Ìjẹ̀ṣà ò fẹ́ràn kàbí yẹn rí. Bí ẹ bá lè dí ẹ bá mi gbé fún Ìjẹ̀ṣà jẹ. Ọmọ olóbì ikọ̀ ọwọ́wọ́ ti wọ́, ọmọ olóbì ikọ̀ ọwọ́wọ́ ti wọ́. Èyí tó fẹ́ tẹni àwọ̀ sápò ẹni, èyí tí ó fẹ́ tẹni àwọ̀ sínú gbó. Ẹranko búburú àrùnmú jẹ àrùnmú panu. Ogún torí kan ó jalè Haúsá o. Ogún torí òbí ó jàjẹ̀ṣà. Ogún torí òdèrè kókó ó jà lọ́rí. Ogún jàjẹ̀ṣà tán èkó bí lọ, èkó bí lọ. Èmi ò ní ká gba Jẹ̀ṣà kí n mọ̀mọ́ jobi tó gbó kákáká. Àdùnní Adé máa gbọ́ gbólóhùn ẹnu tèmi lọ. Ó ṣọdún èyí náà ó ṣe tẹ̀mí sí tọkọ tọmọ. Lágbára lọ́wọ́ Ọlọ́run ọba mi ọba àjíkí. Happy 40th birthday. Wọ́n ní báwo mi máa tún máa kì í lọ. Màmá lọlé bàbá tó bí ọlọ́mọ gangan ní Ìpẹ̀tù Ìjẹ̀ṣà owó. Ibi wà lọ́mọ olódòdẹ, ọmọ olódòdẹ kẹfọ́ kókó kólúbó ṣúró.
ọmọ olóṣù àbùrìbùrì yóò di ibi kan yóò kan ṣẹlẹ̀ àríyàn ní pẹ̀lẹ́ ọmọ ogún òkèlèrè káwọ́ gbàrà yọyọyọ ọmọ òkè ẹ̀fọ́rúyọ̀ kí mi fọná òkè sọ́ra dọ́ta lókè gbòòlò ibi wa ọlọ́mọ abẹ́gí ìsàrí ìjọlẹ̀ òbúṣebúṣe pa ṣàṣì. àyà Ọlábíyí Ọláníyì máa gbọ́ mi gbẹ́jẹgbẹ́jọ bó bá wù mí máa tún máa lọlé ọkàn tiẹ̀ ibi wọn la ya wọn nígboro Olúbàdàn nílé Olúyọ̀lé ọmọ àjòrò sùn ọmọ àjẹ ìgbìnjẹ karahun ọmọ àfi ìkarahun fọ́rin mu Ìbàdàn ìlú Òjó ìlú Àjàyí ìlú Ìbíkúnlé ìlú Ògúnmọ́lá olódògbò kẹrí lójú ogun ọwọ́ kẹmbẹ̀rẹ̀ bí ìjà Àgbàlá Ògúnmọ́lá jó kó bá bẹ́ẹ̀ lómìn lọ Àgbàlá Ògúnmọ́lá ti kókó ó sáré ọ̀rẹ́ bí ọmọ ìyá ooo Mariam Olúwakẹ́mi Àṣàkẹ́ lóní kẹ́mi ọmọ bóun kọ́ lóore wípé lágbára lọ́wọ́ Ọlọ́run ọba mi wá aṣọ ọ̀pọ̀lọpọ̀ ọdún láyé Ìjẹ̀ṣà rèé Àrógunyọ̀ Yèsí ò gbọ́dọ̀ fọwọ́ bọ́ mú bòkun. Ìjẹ̀ṣà rèé Àrógunyọ̀ Yèsí ò gbọ́dọ̀ fọwọ́ bọ́ mú bòkun. èmi la bí ọdún ẹ̀yìn gẹ́gẹ́ ojú Elédùmarè etí ń dún apẹ̀sà gbogbo àgbáyé ara kéńgé ooo.